ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ fún Ọlọ́run, bẹ́ẹ̀ la tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad, ẹni tí Ọlọ́run rán wáyé kó wá yọ àwa èèyàn kúrò nínú òkùnkùn àìmọ̀kan, àìgbọ́ Ọlọ́run gbọ́, àìmọ̀ bá ṣe sin Ọlọ́run. Ọlọ́run rán wáyé pé kó wá ṣe àlàyé gbogbo kìíní fún wa wípé ohun tá ń ṣe yìí kìí ṣọ̀nà, èyí tó ń gbé wá yìí, èyí tó ń bá wa sọ yìí, ẹni tó bá tẹ̀lé ẹ̀ òun náà ní bẹ ní ojú ọ̀nà. Nígbà t'Ànábì wáyé òjíṣẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run ti rán, kò lékún bẹ́ẹ̀ sì ni kò dínkù. Ó sì wá fi wá sílẹ̀, ó lọ, ó sì ṣàlàyé fún wa wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire, gbogbo ẹni tó bá fẹ́ wọkọ̀ ọlá, gbogbo ẹni tó fẹ́ bá ẹ̀mí ànábì wa Muhammad wọlé ọlá gẹ́gẹ́ bí ohun tí à ń gbọ́ nínú òwe àwa Yorùbá, àfi kó ṣe kíni, àfi kó tẹ̀lé ìlànà òun àti gbogbo àlàyé tó ń ṣe. Gbogbo ẹni tó bá tẹ̀lé ẹ̀, òun náà ni ó wọkọ̀ oríire, òun náà ni ó sì bá òun ànábì wa Muhammad wọlé ọlá, òun náà ni ó sì bá wọlé ọlá. A dúpẹ́ fún Ọlọ́run tó ní ká tún nípàdé lónìí nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe, èyí tí Sunna TV ń gbé jáde nípa pé báwo la ṣe sin Ọlọ́run gbà. Síwájú èèyàn máa ń mọ oore fólóore ni. Bẹ́ẹ̀yàn bá ṣe dáa, ẹ sọ fún pé lágbájá ò ṣe dáadáa. Ìyẹn náà ní jẹ́ wípé ẹni tí ń ṣe dáadáa eré ọmọ wú. Wọ́n ní bẹ́ẹ̀yàn bá mọ pẹ́ dú fún yàn kò lè dúpẹ́ fọ́lọ́run. Wọ́n ní orí wúwú òun ní máa ń mú ara yá. Gbogbo àwọn ẹni tí wọ́n lọ́wọ́ nínú iléeṣẹ́ Sunna TV, ó bẹ̀rẹ̀ lórí bàbá wa Abdulrazak Saifuddin àti gbogbo àwọn àbúrò àti ẹ̀gbọ́n lẹ́yìn wọn, tá a lè máa dárúkọ ọ̀kọ̀ọ̀kan torí tá bá ní ká dárúkọ eléyìí á gbàgbé ẹlòmíì. Lọ́dọ̀ àwa Yorùbá ohun tí ó sì tó nǹkan kan ní máa ń fàjà. Kí ló dé tó dárúkọ lágbájá, kí ló dé tí ó dárúkọ làkàṣègbè? Kíní a máa fa wàhálà, a sì máa fàjà lọ́dọ̀ àwa Yorùbá. Kó má bàa rí bẹ́ẹ̀, gbogbo yín ni mo kí o.
mo fi bàbá wa Abdulrazak Seifuddin tó ṣe pé àwọn lólùgbọ̀wọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ náà, àwọn sì ní sábàbí àkọ́kọ́ kí wọ́n tó pe àwọn tó kù pé ẹ wá o, iṣẹ́ Ọlọ́run dé, tí gbogbo yín náà sì dá wọn lóhùn. Mo fi wọ́n fi kí gbogbo yín lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé yín àti lágbà yín, ẹ kú iṣẹ́ Olúwa. Kò lè yà wá lẹ́nu, ẹ̀kọ́ tẹ́ gbà lọ́dọ̀ àwọn òbí yín òun náà lẹ́ ń lò. Ohun tẹ́ sì jogún bá lọ́dọ̀ àwọn òbí yín òun náà lẹ́ ń tẹ̀lé. Ọlọ́run jẹ́ káwa náà rí ọmọ rere fi sáyé fi lọ. Gbogbo àwọn ọmọ yín wọn ó tún dáa ju ẹ̀yin náà lọ. Iṣẹ́ Ọlọ́run tẹ́ ń ṣe yìí, ẹ bá níbi tó gbé lérè. Ẹnìkan ò ní bá Ọlọ́run ṣòwò kó pàdánù láyé. Gbogbo ẹni tó bá ti bá Ọlọ́run ṣòwò kó máa retí ẹ̀san tó tóbi, kó máa retí ẹ̀san kàǹkà, kó máa retí ẹ̀san kábìtì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run yóò bá wa san yín lẹ́san olóore. Bá a ṣàdúrà fún yín, ẹ ti ṣe nǹkan àdúrà yín ó máa gbà. Kódà bá a ṣàdúrà fún yín gan-an, àdúrà yín láti gbà, torí pé Ọlọ́run ti sọ sínú Al-Qur'ani pé wa man yatawakkal 'ala Allahi fahuwa hasbuh. Man dhal ladhi yuqridu Allaha qardan hasana fayudha'ifahu lahu ad'afan kathira. Gbogbo ẹni tó bá ti bọ́ Ọlọ́run ṣòwò, àìmọye ọ̀nà lọ́lọ́run wọn máa ṣí fẹ́nítọ̀hún. Àdánwò tí ó wà ga jù yín lọ tẹ́ẹ̀fì ní ṣiṣẹ́ Ọlọ́run má, à ń fi àkókò yìí fi bẹ Ọlọ́run. Iṣẹ́ olóore tẹ́ ń ṣe yìí, a fi ń bẹ Ọlọ́run fún yín wípé Ọlọ́run kó wọlá pé iṣẹ́ tẹ́ ń ṣe yìí, ẹ ṣe nítorí ayé, ẹ sì ṣe nítorí ọ̀lẹ awò. Mọ́ṣá ìgbàdúrà yín ju bẹ́ẹ̀ ṣe ń fẹ́ lọ. Àwa nígbàgbé elétò, olùgbọ̀wọ́, àbí ẹni tí ń bá wa fètò sílé iṣẹ́ yìí, ẹni tí ń bá wa tò gbogbo ohun tá a wá ń ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ bí, òun náà ni Dr. Abdulrahim Shitu Thani. Kọ́lọ́hun kó bá lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀, kọ́lọ́hun má dẹ́mi ẹ̀ lógbodò. Gbogbo ọpọlọ tí fi ń tò tí ò yẹgẹ tí ó sì dàrú, Ọlọ́run ò ní dọpọlọ náà rú o. Àwa nígbàgbé gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ Sunna TV, ẹ kú iṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni lóòótọ́ ó ṣeé ṣe kí wọ́n máa fún yín láwọn nǹkan kan, àmọ́ iṣẹ́ tẹ́ ń ṣe yìí ó lágbára ju tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún yín lọ. Ẹ̀yin náà wá nǹkan kan o, bó ṣe pé bí ó bá jẹ́ wípé àlìjánà ní gbogbo wa náà là ń jọ wá. Ọlọ́run jẹ́ àjọ bá a ti pàdé láyé yìí, Ọlọ́run jẹ́ àjọ pàdé lálìjánà bẹ́ẹ̀. Naam, lọ́lá àsìkò, ẹ dákun, kí ni ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lérí ẹ̀ lónìí? Ó jẹ́ ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì, ó sì jẹ́ ọ̀rọ̀ kan tó ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jìntà nípa ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jì sọ́fìn nípa ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣe nǹkan ṣe nípa ẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti bà ẹ̀sìn ẹ̀ jẹ́ nípa ohun tá a fẹ́ sọ yìí, nípa àìmọ̀kan, àìrídìí ọ̀kan, òun ló sún wọn débẹ̀. Ọlọ́run dákun, ń tá a ṣe tẹ́sìn wa ó fi bàjẹ́, Ọlọ́run má jẹ́ á dédìí ẹ̀. Ẹ̀sìn Islam, ẹ̀sìn kan ni tó ṣe wípé kìí ṣe bí mo ṣe wù mí là ń sìn, la fi ń sin Ọlọ́run. Wípé bó ṣe wù yàn ni ó ṣe mọ̀lé rẹ̀. Ọ̀rọ̀kọ́rọ̀ ni o, ẹ má bá wọn sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sọ bẹ́ẹ̀ o. Ihun tá a kọ́ lọ́dọ̀ àfáà wa nìyẹn. Ń tó wù yẹn wí, ń tó wù yẹn sọ. Báfáà wa ṣe sọ bẹ́ẹ̀ náà ni ó gbé, kò sì ní yí padà títí jọ́ ògbéde àlìkìyámọ̀ ó fi dé. Kìí sọ̀rọ̀ o. A máa jọ́rọ̀ ń gbà míì tó bá wà ní ìbámu, tó bá sì tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó tẹ̀lé ọ̀rọ̀ Ànábì wa Muhammad, a máa dáa nígbà yẹn.
àmọ́ wọ́n ṣàlàyé fún ẹ wípé ibi tó ń gbà ń lọ yìí kò sọ́nà ń bẹ̀, torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni mabniyu ala qala Allah wa qala Rasul. Gbogbo ohun tá a fẹ́ fi jọ́sìn fọ́lọ́hun ó gbọ́dọ̀ dúró lé lórí pé kí lọ́lọ́hun sọ nínú ohun tẹ́ ẹ ní ká ṣe. Wọ́n ní náfílà kan wà tí wọ́n fẹ́ máa yàn lágo 12 ọ̀sán, tẹ́tùn dojú kóòrùn, tẹ́tùn kẹ́sẹ̀ kan sókè. Béèrè lọ́dọ̀ ẹni tó sọ wípé ṣọ́lọ́hun sọ, ṣánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ bẹ́ẹ̀. Ṣáwọn sàábé ànábì tí wọ́n bá ànábì lò gbà, ǹjẹ́ o rí wípé ìkànnù wọn àrà tó ní kí n dá ìṣọ́kànnù wọn dárú àrà náà? Wọ́n á sọ wípé ohun táwọn ṣéhù wa sọ nìyẹn, ohun tá a gbọ́njúmọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa nìyẹn. Bó o bá ti rí ẹ̀rí mú wá nínú àlùkùránì, tó rí ẹ̀rí mú wá nínú súnnà ànábì wa Muhammad, táà sì rí kà wípé àwọn sàhábà wọ́n ṣe, àbí gbogbo ìjìmá olùmùsùlùmín wọ́n panu pọ̀ sí wípé tá a bá ṣe báyìí kò tí ì burú, kò sọ́nà ń bẹ o. Òun náà ló ṣokùnfà tọ́pìkì tí wọ́n ní ká ṣàlàyé lónìí. Òun náà ni wípé at-ta'assub lil madhhab wal ara, wípé kẹ́yọ̀ takú má mọ́síàbí kan, wípé mọ́síàbí táwa ń lò ní lọ́dọ̀ wa ń bí níbẹ̀ náà ń bí báwa ti ń ṣe ní, lọ́dọ̀ wa ní Nàìjíríà báwa ti ń ṣe nìyẹn. Rárá o, lọ́dọ̀ wa ní Garbi Africa, ní Afrique de l'Ouest báwa ti ń ṣe nìyẹn. Ihun tẹ́ ń ṣe yìí kọ́nà kó takú ọ̀rọ̀ Ọlọ́run, kó takú ọ̀rọ̀ ànábì, wọ́n ó sì takú mọ́ wípé bó ti jẹ́ náà nìyẹn, a ní yí padà. A máa dá ń gbà míì tó bá wà ní ìbámu pẹ̀lú kíni, pẹ̀lú qala Allah wa qala Rasul. Tá a bá ti wádìí ẹ̀ lẹ́nu yín, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ń ṣàtakò yìí, ẹ̀yin tẹ́ ní gírímọ́ǹkà yìí, ẹ̀yin tẹ́ takú yìí, tẹ́ ẹ̀ bá ti rí nǹkan kan mú wá wípé ń tá a gbọ́ lẹ́nu àfáà yín nìyẹn, a lọ tú ọ̀rọ̀ àfáà yín wò. Ṣé ohun táfáà náà sọ, ihun tó gbé wá wípé ká máa ṣe yìí, ṣóríkà nínú ọ̀rọ̀ Ọlọ́run ni àbóríkà nínú ọ̀rọ̀ hadith ànábì? Tó bá rí bẹ́ẹ̀, àwa pẹ̀lú yín ọ̀rẹ́ ni wá. Tí ò bá rí bẹ́ẹ̀, a ní tẹ̀lé yín o. Torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ohun tá a bá ti ṣe nínú ẹ̀sìn, ìrun ló fẹ́ kí, náfílà kan ló fẹ́ yàn, ó fẹ́ gbààwẹ̀ àdágbà kan, ó fẹ́ ṣe sàárà kan, ó fẹ́ pa ẹran kan, gbogbo ohun tó wù kó fẹ́ ṣe kó jẹ́ pé ẹ̀sìn ló fẹ́ fi ṣe, ó gbọ́dọ̀ ṣàlàyé fún àǹjọ́ lọ́hun ló sọ, àbánábì ló sọ. Lànábì wa pè wá sákìyèsí pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, mo ti parí ẹ̀sìn o, al-yawma akmaltu lakum dinakum. Gbogbo ohun tẹ́ fi sin Ọlọ́run mo ti ṣàlàyé ẹ̀ fún yín o. Ẹ sì gbọ́dọ̀ ṣẹ̀sìn mí yàtọ̀ sẹ́sìn Ọlọ́run. Gbogbo ẹni tó bá wá mú nǹkan wá tó yàtọ̀ sí ohun tí mo mú wá, man ahdatha fi amrina hadha ma laysa minhu, tí kìí ṣe pọ́lọ́run ló ní kí n sọ fún yín, àbẹ́mi náà ni mo ṣàlàyé fún yín pé bẹ́ẹ̀ ti ṣe nì, fahuwa raddun. Tó bá ti jọ́ gbé di àlìkìyámà, bàbá má rò pé ó rí ládá ẹgbà o. Gbogbo àzíkìrí táwọn èèyàn bá ṣe tí ò ti dọ́gba mẹ́yẹ tánàbí ń ṣe, wàláhì ẹ lè rí ládá ẹgbà lọ́dọ̀ Ọlọ́run, ẹ lè rí gbà o. Naam, gẹ́gẹ́ bí àlàyé, ìyapa ẹnu a máa wà nínú ẹ̀sìn nígbà míì. Eléyìí ó rí ọ̀rọ̀ kan sí báyìí pé báyìí ló lọ gbà nínú bá ṣe ń sin Ọlọ́run, ẹlòmíì náà ó sì rí gbọ́nà míì, ẹlòmíì náà ó sì tún rí gbọ́nà míì. Gbogbo eléyìí kò torí wá ṣe o, ó ṣẹlẹ̀
látijọ́ láéláé, kódà ó ṣẹlẹ̀ lásìkò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn sàábé máa ń yapa ẹnu láàrin ra wọn. àti ẹ̀gbọ́ lásìkò ànábì wípé ànábì ń bẹ láyé, báwọn sọ̀hábà bá ti wá ń ṣe fàǹfà láàrin ra wọn, ẹni tó jẹ́ olùkọ́ àgbà tó jẹ́ àfá àgbà òun náà lànábì, wọ́n á sì lọ bá ànábì wa Muhammad wípé tó ànábì bá wòye sọ̀rọ̀ yìí o, àwa ṣe nǹkan báyìí, eléyìí náà ṣe nǹkan báyìí, èwo ló tọ́ èwo ló bójú mu, ànábì á sì ṣàlàyé ẹ̀ fún wọn. Kò fàjà, kò fagbọ́n mi sí omi ò tó, kò fa bó o bá o pa o, bó o sì bá o bù lẹ́sẹ̀, kò ṣẹlẹ̀ lásìkò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tánábì lọ, àwọn sọ̀hábà tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn ànábì, lópin ìgbà táwọn èèyàn bá ti yapa ẹnu lórí ọ̀rọ̀ ẹ̀sìn lásìkò ànábì, ó ti di dandan nígbà tánábì ò sí láyé mọ́, ìyapa ẹnu gbọ́dọ̀ wá. Òun ni a ń pè ní nǹkan natural, ó gbọ́dọ̀ wáyé ni. Àmọ́ lásìkò àwọn sàhábà táwọn wí, wọn ò mú gẹ́gẹ́ báwa ti mú lónìí. Kí Abubakar kó sọ wípé tó nǹkan báyìí tí mo sọ, èmi lọ̀gá yín, bẹ́ẹ̀ bá ti gbà ẹ gbọ́dọ̀ gbà ní. Abubakar ò ṣe bẹ́ẹ̀. Sayyidina Umar òun náà ò ṣe bẹ́ẹ̀ kó takú sérí ẹ̀. Bal wọ́n máa ń jókòó ṣàwárà ni, ẹnìkálukú ó sì máa sọ tiẹ̀, ẹnìkálukú ó sì máa sọ tiẹ̀. Bí wọ́n bá wá sọ tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá panu pọ̀ sérí nǹkan ṣoṣo. Ẹ rí ìgbà tí wọ́n fẹ́ gbé kàlẹ́ndà ìsìláàmù sílẹ̀ tá ń pè ní hijiri, wọ́n yapa ẹnu. Àwọn ẹnìkan sọ wípé àsìkò tí wọ́n bí ànábì ní ká mú, àwọn ẹnìkan sọ wípé àsìkò tí wọ́n fẹ́ wó Káàbà pẹ̀lú erin, ìjọ náà ní ká mú. Wọ́n jọ sọ láàrin ra wọn sọ́tún sósì. Sayyidina Umar òun ló wá gbé ìmọ̀ràn wá, tá a bá sì múgbà tánábì ṣe jẹ́ ǹjẹ́ kò fẹ́ dà, gbogbo wọn sì panu pọ̀ sérí bẹ́ẹ̀. Ìgbà míì a máa wà, àwọn náà wọ́n máa ṣe fàǹfà pé bẹ́ẹ̀ ti rí i, èmi ò rí bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀mi ti rí ni o. Ó wáyé lásìkò wọn, àmọ́ kò fàjà, kò fogun, kò fa wípé wàhálà wà àbí ká mọ̀ bínú ra wa, gẹ́gẹ́ bí ohun táwa ń ṣe lónìí. Tó o bá ti tẹ̀lé mọ́síhábí mi, ọ̀nà tí mo wà, ó sí nínú wa mọ́, yìí sì ní tẹ̀lé ẹ̀. Kódà wọ́n bá débi pé àwọn èèyàn ń yanra wọn ló dì nítorí ẹ̀. Kò lè tó bẹ́ẹ̀. Ọlọ́run ti lànà fún wa. Ẹ̀rí, ó ní wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasuli. Tí fàǹfà bá ti dé, ẹ jókòó, ẹ pera yín, ẹ kọ́ṣe àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tá ń pera wa mọ́. Kẹjọ jókòó, kẹjọ wò ó. Kí l'Ànábì sọ? Ǹjẹ́ dẹ̀lílù báyìí wà? Ǹjẹ́ Kùránì sọ nǹkan báyìí? Tí Kùránì sọ yìí, àwọn tí wọ́n bá Ànábì lò gbà, tí wọ́n mọ̀ nípa àlùkùránì tánàbì, tí wọ́n kéwú lọ́dọ̀ Ànábì wa Muhammad, kí ni wọ́n sọ sí? Èèyàn ló yẹ kí ẹjọ́ jókòó kájọ sọ, ká lè rọ́nà àbáyọ. Bá a bá wá rí wípé àpanupọ̀ sérí nǹkan yẹn ò tí fàjà, ijtihadu là ń pè yẹn, ìgbìyànjú ni. Tí ò bá ti bà nǹkan kan jẹ́ nínú ẹ̀sìn, tó jẹ́ nǹkan òpó ẹ̀sìn, tó jẹ́ nǹkan ìpìlẹ̀ ẹ̀sìn, wàhálà kan ò tí ì sí o. Ẹ̀rí, kò tí ì sí wàhálà kankan. Àsìkò yìí Sayyidina Umar ló wá gbé kalẹ̀ wípé ẹjá másìkò tánábì ṣe híjírà, gbogbo wọn sì gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn nǹkan bẹ́ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi ó ṣẹlẹ̀ lásìkò wọn tá ń wí. Ẹ̀rí, ìgbà tí kinní yẹn wá dìran tó wá peléke lẹ́yìn ìgbà tánábì kú tó di 104 ọdún. Àsìkò tánábì ṣe hijira, al-qarnu rabi' al-hijri, ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni ẹ. Dépò pé gbogbo àwọn sálàfù náà sọ́ọ̀lẹ̀ wọ́n ti lọ,
ó ti di pé káwọn èèyàn máa kéwú lọ́dọ̀ àwọn àfáà wọn, ẹnìkan ń kéwú lọ́dọ̀ eléyìí, ẹnìkan ń kéwú lọ́dọ̀ eléyìí. Gbogbo àsìkò wọ̀nyí ẹ̀rí ló wá di wípé wàhálà náà wá lágbára tó pọ̀. Àwọn èèyàn wọn ò fẹ́ gbìyànjú, wọn ò fẹ́ wá kí ni ìpìlẹ̀ ẹ̀sìn látara ibi tá a ti ń lọ mú ìyẹn nínú Kùránì àti Súnnà Ànábì wa Muhammad. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ ṣe bẹ́ẹ̀. Ihun táfàá tó kọ́ wọn ń kéwú, ọ̀rọ̀ táfàá tó kọ́ wọn ń kéwú, ihun tó bá ti sọ òun lábẹ́ge, ẹnìkan ò tún gbọ́dọ̀ sọ mí dépò pé wọ́n fa kíní láàrin ra wọn tó ṣe pé ó lágbára. Òun náà ló wá títí bí wá dásìkò tá a wà yìí. Ẹni tó bá kéwú ní Saudi, ihun tí Sheikh Ibn Baz bá ti sọ abẹ́ge ni, àfẹ́ wò mọ́. Ǹjẹ́ Sheikh Ibn Baz èyí tó sọ yìí ó dá ó kù káàtó? Sheikhul Uthaymin ohun tó sọ yìí ó dá ó kù káàtó? Bẹ́ẹ̀ náà ni ẹni tó kéwú ní Mọ́sárì, Sheikhul Qaradawi, Sheikh Tantawi àtàwọn bẹ́ẹ̀ náà lọ. Sọ̀rọ̀ wọn dọ́gba mọ́rọ̀ Ọlọ́run àbọ̀ dọ́gba mọ́rọ̀ Ànábì wa Muhammad? Àwa tá a kéwú nílé, àwọn Sheikh wa Adam Abdullahi Al-Alori àtàwọn bẹ́ẹ̀ àwọn Gumi, àwọn Sheikh wa Kamaluddin ní Nàìjíríà àtàwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n gbìyànjú, tí wọ́n fún ìmọ̀ká, tí wọ́n kọ́ àwọn èèyàn ń kéwú. Ohun tí Sheikh Adam bá ti sọ, ó sọ ní àsọgbé ni, gbogbo ẹni tó bá takò ọ̀tá Ọlọ́run ni. Ohun tí Sheikh Baba Kamalu bá ti sọ, gbogbo ẹni tó bá ti takò ọ̀tá Ọlọ́run ni. Bàbá wádọ̀ ti wà náà ní Benin bí. Ohun tí Sheikh Shitu Sani bá ti sọ, ẹni tó bá takò ọ̀tá Ọlọ́run ni. Ohun tí Sheikh Yusuf bàbá wa lẹ́yìn Ìjẹ̀dò, ohun tí wọ́n bá ti sọ, gbogbo ẹni tó bá takò ọ̀tá Ọlọ́run ni. Ohun tí Sheikh Mahmood bá ti sọ lájàṣẹ́, gbogbo ẹni tó bá takò ọ̀tá Ọlọ́run ni. Àtàwọn àfáà wa bẹ́ẹ̀ tó ṣe pé kíní ẹ̀ ti dá wàhálà lẹ̀ gan, tó sì ti fẹ́ ba nǹkan jẹ́, kódà ó ti ba nǹkan jẹ́. Ó burú débi wípé a múra wa lọ́tàá, tó ṣe pé àtẹ̀fẹ́ kírun lẹ́yìn ra wa mọ́. Kódà nínú àwa tá a pera wa ní Ahlus Sunnah wal Jama'ah, a tún pín. Àwọn kan wà tí wọ́n pé Sálàfí pọ́nbélé làwọn, àwọn kan sọ pé Ahlus Sunnah làwọn eléyìí. Kí wá ní ìyàtọ̀ láàrin Sálàfí àti Ahlus Sunnah? Ṣé gbogbo ẹni tí ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tí ń tẹ̀lé ọ̀rọ̀ Ànábì là ń pè bẹ́ẹ̀? Àwọn tá ń pè ní Sálàfí, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì, àwọn tí wọ́n bá Ànábì lògbà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn là ń pè ní Sálàfí, tí wọ́n kẹ́kọ̀ọ́, tí wọ́n gba ìmọ̀ tó mọ́, àwọn là ń pè ní Sálàfí, tí wọ́n sì ń túmọ̀ ẹ̀ fún wa gẹ́gẹ́ bí Ànábì ṣe sọ. Àwọn náà ni Ahlus Sunnah wal Jama'ah. Kọ́lá lásìkò tá a wà yìí, Ahlus Sunnah wal Jama'ah gan ti tún pín. Níbo là ń lọ, níbo là ń bọ̀? Gbogbo kìíní yìí kìí ṣe nǹkan kan tó bójúmu, tí ó sì dáa nínú ẹ̀sìn. Èyí tó dáa nínú ẹ̀sìn ni wípé gbogbo ohun tá a bá rí gbọ́, gbogbo ohun tá a bá rí kà, gbogbo ohun tí wọ́n bá sọ fún wa nínú ẹ̀sìn, a lè tẹ̀lé ẹ̀. Àmọ́ gbogbo ìgbà tá a bá ti wá rọ́rọ̀ míì, tá a rí wípé ohun tá a fà sọ fún wa, àbí ohun tá a kà yìí, àbí ohun tá a rí yìí, àbí ohun táwọn ẹnìkan ń ṣe yìí, ó tako ọ̀rọ̀ Ọlọ́run, ó tako ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ẹ jọ̀ọ́ jàmáà, èwo la bá mú, èwo la bá tẹ̀lé? Ọ̀rọ̀ Ọlọ́run ni ká tẹ̀lé ni àbọ̀rọ̀ àfáà wa? Ọ̀rọ̀ Ànábì wa Muhammad ni ká tẹ̀lé ni àbọ̀rọ̀ ẹni tá a nífẹ̀ẹ́ sí, tó ṣe wípé eré manhaj, eré mazhabi ẹ̀ ni a wà? Ẹ̀yin náà fi làákàyè fi gbé wò, ẹ̀yin náà fi làákàyè fi tọ̀. Nípa báyìí, a wá ṣàlàyé kí ni ohun tó fà á, kí nìdí
tó fi di wípé àtàásóbòlì mazhabi tó fi wà tẹ́ni kálukú fi takú sérí ojú ọ̀nà ẹ̀ tó sọ pé ojú ọ̀nà tí mo wà yìí ibẹ̀ náà ní ń wà ní kò ń bẹ̀ ohun tí Málíkì sọ ní kò ń bẹ̀ kódà kí n rí míì tó dáa jù nínú mazhabu Imam Hanbal èyí tí Málíkì sọ ẹni máa lò kí ni ohun tó fà á tó fi rí bẹ́ẹ̀ wọ́n bèèrè lọ́dọ̀ Sheikh wa Ibn Baz wípé ǹjẹ́ ó yẹ kẹ́yìn ní mazhabi muayyan gẹ́gẹ́ bí àpèjúwe ǹjẹ́ ó yẹ kẹ́nìkan wà kó sọ pé Málíkì ni mí ǹjẹ́ ó yẹ kẹ́nìkan wà kó sọ pé Hanbali ni mí ǹjẹ́ ó yẹ káwọn kan wà kí wọ́n sọ pé Ṣàfi'í ni mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Sheikh wa Abdulaziz bin Baz rahimahullahu rahmatan wasi'a kọ́lọ̀n kó bá fọ̀run kẹ́ wọn wọ́n fèsì ọ̀rọ̀ yìí wọ́n sì yan wọ́n ní kò burú kárẹ́ nìkan kó sọ pé Málíkì lòun o kò sí ohun tó burú kò sí ohun tó bàjẹ́ ń bẹ̀ kò sì sí ohun tó burú kárẹ́ nìkan kó sọ wípé Hanbali lòun o kò sí ohun tó burú kò sí ohun tó bàjẹ́ ń bẹ̀ àmọ́ tó bá wá rí ọ̀rọ̀ míì nínú ọ̀dọ̀ Hanbali bó ti jẹ́ Málíkì tó rí pé ọ̀rọ̀ tí Hanbali sọ yìí ló bójúmu òun ló tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó sì ṣẹlẹ̀ ọ̀rọ̀ Ànábì wa Muhammad fi ọ̀rọ̀ Málíkì tí ò bá ẹ̀ ń fò bójúmu ẹ̀ kó lọ mú ọ̀rọ̀ Hanbali tó á fúnra wa ní ìṣẹ́jú 5 tá a fi sinmi díẹ̀ ká tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ọ̀rọ̀ tá à ń sọ ń bọ̀ yìí kọ́lọ́run kó fún wa létí ìgbọ́ hádà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí yóò sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ olórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Bismillahir Rahmanir Rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí amóhùnmáwòrán tẹ́ sì ti ń bá wa ká lọ láti bí nǹkan bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn tí a fi gbà sinmi ìṣẹ́jú kan a kí ẹ kú etí ìgbọ́ Ọlọ́run yóò fún wa ní etí ìgbọ́ gbogbo èyí tá ń gbọ́ yìí náà Ọlọ́run jẹ́ ó wúlò fún wa ọlá àjẹkan oṣù Ọlọ́run àkíyèsí pàtàkì fẹ́yìn tí ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣe rí gbogbo ọ̀rọ̀ tá ń sọ yìí kìí ṣọ̀rọ̀ kan tá ń rorí fi sọ o ẹ̀kọ́ ni o ọ̀rọ̀ Ọlọ́run ni o ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni nítorí báyìí bá a bá ti ń gbọ́ ẹ jẹ́ ó máa wúlò fún wa bá a bá ti ń gbọ́ ẹ jẹ́ á máa lò ó bá a bá ti ń gbọ́ ẹ jẹ́ á máa fi ṣàǹfààní ìgbà náà látò bójú rẹ Ọlọ́run àti ti Ànábì wa Muhammad pàdé Ọlọ́run kó fún wa ní ìmánù tó péye tí ó sì ṣe wá lẹ́ni tí ń gbóòótọ́ ọ̀rọ̀ tó sì ń tẹ̀lé ẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ni wípé àwọn Sheikh wa Abdulaziz bin Baz wọ́n fèsì wọ́n ní kò burú kò sí ohun tó sì lé ń bẹ̀ ká gbọ́ wípé lágbájá ọ̀yàn mọ́sàbí kan láàyò Málíkì ni mí Hanbali ni mí Ṣàfi'í ni mí Hanafi ni mí kódà gẹ́gẹ́ bí àpèjúwe tó wà láyé lónìí kò burú kẹ́yàn sọ pé Markazi ni mí Àdàbí ni mí kò sí ohun tó burú nù yẹn náà
àmọ́ nǹkan kan condition ẹyọ kan ọwọ́ condition ẹ̀hun tá a bá gbọ́ lẹ́nu ìmáàmù Malik tá a wá gbọ́ míì lọ́dọ̀ ìmáàmù Shafi'i a wá rí wípé ohun tí ìmáàmù Shafi'i sọ òun ló tẹ̀lé ọ̀rọ̀ tánàbì sọ àmọ́ èyí tí ìmáàmù Malik sọ yìí ààrẹ rí fún nínú ọ̀rọ̀ ànábì àti nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tí Málìkì bí mo ṣe jẹ́ Málìkì tó ohun tí Málìkì sọ yìí màá fi ilẹ̀ màá tẹ̀lé ọ̀nà Ṣàfi'í gbà yẹn tíyẹn ò sì yọ mí kúrò nínú mazhabi ìmáàmù Málìkì tí mo wà torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ìmáàmù Málìkì pápọ̀ sọ tí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni lásìkò tá a wà yìí bẹ́yàn bá jẹ́ mọ́rìkàzí ó jẹ́ àdàbí àáfàá yín sọ̀rọ̀ kan kalẹ̀ bó ti lè wù káfàá wa ó nímọ̀ tó ọ̀rọ̀ táfàá wa bá sọ kò á sírúfẹ́ tá a lè ní sí wọn kì í sì ṣàbùkù fáwọn àáfàá yìí kì í sì ṣe pé yẹ̀yẹ́ ni a ń fi wọ́n ṣe tá a bá sọ wípé ń táfà wá sọ yìí lẹ́gbà náà àti wá rí dẹ̀lílù wípé ohun tí wọ́n sọ yìí ó yapa sọ́rọ̀ Ọlọ́run ó sì yapa sọ́rọ̀ ànábì ẹ dákun sọ́rọ̀ àfáà wa ni ká tẹ̀lé ni àbọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ ànábì wa Muhammad èèyàn ò gbọ́dọ̀ fàjà èèyàn ò sì gbọ́dọ̀ fa gbọ́n mi sí omi ò tó gẹ́gẹ́ bí wọn táà ń rí lásìkò táà wà yìí ó wá di lásìkò táà wà yìí wàhálà wà gan-an dépò pé ẹni tó bá tó kó takò ọ̀rọ̀ tí Sheikh Adamu sọ wípé ọ̀rọ̀ tí bàbá sọ yìí o dẹ̀lílù báyìí takò ọ̀rọ̀ báyìí wàhálà dé ọ̀rọ̀ tí bàbá Kàmọ́lì sọ yìí o a ti rí nínú àdísì pọ́rọ̀ tí wọ́n sọ yìí ó kù káàtó ìjàngbọ̀n dé a sì jẹ́rìí wípé àwọn bàbá tá a wí wọn rán wa ńṣẹ́ tí a ń ṣe yìí o àwọn olùmọ̀ wọ́n ní làákàyè ẹ̀ ní gbọ́ pé wọ́n bára wọn jà bí wọ́n bá ṣe ń bì kan wọ́n máa ń pera wọn ni pé bẹ́ẹ̀ ti rí ni bẹ́ẹ̀ ti rí ni èwo ń ta wá tá a wá dé lásìkò tá a wà yìí tó ṣe pé a wá sọ di kìíní ẹ̀ẹ́dógún a sọ dìjà bó o bá o pa bó o bá o lù ú lẹ́sẹ̀ láláì mọ̀ wípé àwọn mọ́sàbí tá à ń tẹ̀lé yìí àwọn àfáà àwọn àtàgbà tiwọn yìí ohun tí wọ́n gbé wá kì í ṣẹ̀sìn tó ṣe pé bá a bá ti wọnú ẹ̀ gbogbo ohun tá a bá gbọ́ ń bẹ̀ náà la gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ kọ́ ohun tí wọ́n gbé wá ohun tí wọ́n kọ́ wa kì í ṣe pé wọ́n mú ẹ̀sìn tuntun míì wá ohun tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó gbé wá làwọn náà ń kọ́ wa bí wọ́n bá ṣìṣe níbìkan kullun yu'khadhu min qawlihi wa yurad àáfàá wa ó sọ̀rọ̀ àárí mú bẹ̀ dandandan nìyẹn àáfàá wa sì lè sọ̀rọ̀ tá a sì tún wá rí nígbà míì tá a rí pé àwọn táfàá wa sọ yìí o ó sì kù káàtó wa fawqa kulli zi ilmin alim ibi tí mọ̀ ẹnìkan gbé dúró ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ kò sì burú pé káfà ò kọ́ ọmọ ní ìmọ̀ kọ́lọ́hun tó wá padà ṣí ìmọ̀ fún ọmọ náà kó tún wá ríran ju ohun tí àfáà ẹ̀ kọ́ lọ kì í ṣàkọ́kọ́ ni àwọn bàbá tá a wí yìí àwọn ẹnìkan ló kọ́ wọn ń kéwú bá a bá sì padà lọ wọnú ìtàn wọn á rí pọ́pọ̀lọpọ̀ wọ́n tún wá padà ní ìmọ̀ ju àwọn àfáà àwọn tó kọ́ wọn ń kéwú lọ kódà ọ̀pọ̀lọpọ̀ wọn ò tẹ̀lé ohun púpọ̀ táwọn àfáà wọn kọ́ wọn lọ ńgbà tí Ọlọ́run ti ṣí payá àmọ́ wọn náà lọ́lọ́run fi sọ wípé káwa náà mọ̀ tọrọ pé Rabbi zidni ilma bẹ́ẹ̀ bá wá tọrọ wípé Ọlọ́run wò mò ń fẹ́ kí ìmọ̀ mi ó lékún mò ń fẹ́ kí n dà fáàgbà táwọn àfáà wa yìí náà sì ń ṣàdúrà fún yín pé gbogbo yín lẹ́nìímọ̀ jù wá lọ mo rò pé àáfàá tó bá jẹ́ àáfàá gidi olùkọ́ tó bá jẹ́ olùkọ́ tó lálùbáríkà ó gbọ́dọ̀ ṣàdúrà fáwọn ọmọ kéwú ẹ̀ wípé Ọlọ́run ó ṣe ò ẹ̀yin náà tún nímọ̀ jù wá lọ
bádúrà yìí bá padà gbà tọ́mọ yìí wá padà rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀ lára ohun tí àwọn àáfàá wọn ṣe, kí ló fàjà ń bẹ̀? Àmáwà náà tá a bá fẹ́ sọ ẹja fẹ̀kọ́ fi sọ. Ẹ má jẹ́ ayẹyẹ àwọn àáfàá wa, ẹ má jẹ́ á sọ nísọ tàbùkù, ẹ má jẹ́ á sọ nísọ tí a fi sọ wípé wọn ò mọ nǹkan kan. Ẹ dákun láàrin ìṣẹ́jú mélòó kan, kí ni ohun tí ó fà á tí ohun tá a sọ yìí fi ń ṣẹlẹ̀? Nǹkan kan ni tá a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀. Bá a bá ti mọ̀ á rí wípé ohun tí ń fà á nì, ó sì yẹ ká má gbójú ògbòrò yìí, káwa náà má lọ dàbí àwọn ẹnìkan. Awalan, òun náà ni wípé ohun tí gbogbo wa fẹ́ mọ̀ ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀, adamul intisamu bil jamaa, a fẹ́ panupọ̀, a fẹ́ papọ̀ fìjọ ṣiṣẹ́, a fẹ́ papọ̀. Kùránì sì sọ fún wa wípé shawiruhum fil amr wa amruhum shura bainahum. Ànábì wa Muhammad tún sọ alaykum bil jamaa, ẹ má ṣe ra yín káyọkáyọ, bọ́rọ̀ bá délẹ̀ ẹ pera yín, ẹ jọ sọ̀rọ̀. Mọ́sálà báyìí dé, kí ni ohun tá a fẹ́ rí sí lónìí? Bẹ́yàn bá dánrú ẹ̀ wò gẹ́gẹ́ bí ohun tá a rí lásìkò àtàwà yìí, eléyìí lọ pé ẹni tí ò jẹ́ sáláfí ò ní kí ló tẹ́ pé ẹni tí ò jẹ́ àlùsúnnà, kí ló tẹ́ gbogbo kíní yóò lè mọ́nà àbáyọ wá. Ẹni tó ń ṣe súfí, hìdáyà ẹ̀ ní pàtàkì lọ́dọ̀ wa, pé ihun tó bàjẹ́ lára ẹjá jọ jókòó pẹ̀lú ẹ̀, bóyá kò díẹ̀ ni, bóyá kò gbálàyé débẹ̀, bá a bá jọ jókòó pẹ̀lú ẹ̀, tóun náà sọ sábàbí tó fi rí tiẹ̀, táwa náà sọ sábàbí tiwa náà, ó lè yé kó sì yí padà sẹ́yìn. Kọ́lọ́hun kó kọ́ wa mọ̀ ṣe ni o. Alákọ̀ọ́kọ́ sábàbí náà nìyẹn wípé a fẹ́ mọ̀ yára wa sọ́tọ̀ọ̀tọ̀. Ẹni kálukú fẹ́ mọ̀ rí rẹ̀ wípé èmi lọ̀gá, èmi ni mo mọ̀ jù, ohun tí mo bá sọ òun náà ni mo sì sọ. Nínú ẹ̀sìn Islam, ohun tí jàmáà bá sì panu pọ̀ sí lọ́lọ́hun fẹ́, kódà ó wà nínú delil wípé tí mọ́sálà kan bá dé, tí àlàyé kan bá dé lérí ọ̀rọ̀ ẹ̀sìn, àwa sọ́tún, àwa nínú Kùránì, àwa nínú súnnà, àwa lọ́dọ̀ àwọn sọ̀hábà, ẹ̀yin tẹ́ jẹ́ àfáàgbà nínú ìlú ẹ lè panupọ̀, kẹjọ panupọ̀ sí rí kìíní kan pé tó ẹjẹ́ á mọ̀ ṣe báyìí. Bá àbáwájọ wà ń jọ ká mọ́ jọ sọ̀rọ̀ pọ̀, jẹ́rù kìíní ilé wa. Ihun tí ó mọ̀ wá fa sábàbí tẹ́nikálukú ó fi dúró lẹ́yìn àfáà ẹ̀ nìyẹn. Ihun tí Málíkì sọ ni, tó ti sọ nìyẹn. Naam ya Shaykhana, ohun tí Málíkì sọ kò bójúmu pẹ̀lú ohun tí hadithu sọ, wọ́n ní fìyàn lẹ̀. Ohun tí bàbá wa lágbájá sọ nìyí, fìyàn lẹ̀, ohun tí bàbá ti sọ bẹ́ẹ̀ náà ni ó rí. Kò dáa o, bẹ́ẹ̀ ni kò dáa. Ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì, òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lásìkò tá a wà yìí, wọn ò fẹ́ máa tẹ̀lé delil. Kí là ń pè ní delil? Ohun tó wà nínú Kùránì àti ohun tó wà nínú súnnà Ànábì wa Muhammad. Wàláhì tó bá jẹ́ pé òun là ń tẹ̀lé ni, gbogbo èyí tá à ń wí yìí ò ní wáyé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n gba ti àfáà wọn tó kọ́ wọn ń kéwú ju Kùránì lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n tẹ̀lé àfáà wọn, wọ́n gbà á gbọ́ ju Ànábì wa Muhammad pàápàá lọ. Ohun tí ń dá wàhálà lẹ́ni ẹ̀hùn. Ọlọ́run sì sọ fún anú Kùránì pé ati'u Allaha wa ati'u Rasul. Ń tí ń bá ní kẹ́ẹ̀ṣe ní kẹ́ẹ̀ṣe, ń tánàbí bá ní kẹ́ẹ̀ṣe ní kẹ́ẹ̀ṣe. Ẹ̀rí, àwọn tó bá já láṣẹ yín tí wọ́n bá wá pa yín láṣẹ nǹkan kan tí ó tako ọ̀rọ̀ èmi Ọlọ́run, tí ó tako ọ̀rọ̀ Ànábì, òun ni wọ́n ní ká tẹ̀lé. Wọn ò sọ wípé ẹ tẹ̀lé wọn fil manshati wal makrah. Ó dáa kò dáa, ẹ tẹ̀lé wọn. Èyí tó dáa ń bẹ̀ ni wọ́n ní ká tẹ̀lé. Ọ̀pọ̀ èèyàn lónìí wọn ò fẹ́ tẹ̀lé ọ̀rọ̀
Ọlọ́run wọn ò sì fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀rí ọ̀kan nínú àwọn àfáà àgbà ó sọ̀rọ̀, ó ní lásìkò tá a wà yìí gbogbo ẹnìkan ta'assaba li rajulin aw li shaykhin, ẹni tó bá sọ wípé tàfáà mi ni tàfáà mi, ìfẹ́ kúrò lórí ọ̀nà ohun táfáà wa sọ, ìfẹ́ kúrò lórí ọ̀nà mazhabi Imam Malik, ó sọ ó dá o, ó sọ kò dá o, ibẹ̀ náà ni mo fẹ́ wà. Faka annahu ta'assaba li sahabiyyin duna ghairihi, ó dà gẹ́gẹ́ bí ẹni tó sọ pé ohun tábù Bákírì bá ti sọ, ohun tábù Bákírì bá ṣe lèmi ó ṣe, ohun tí Umar bá ti sọ àbí ká tò lẹ́yìn Umar àbí ká tò lẹ́yìn Abubakar ká mọ́ fi gbógun ti àwọn tó kù, bó ti ṣe bidọ́pì nìyẹn. Torí pé àwọn àfáà pọ̀ tọ́lọ́hun bùn nímọ̀, ó gbọ́dọ̀ wá sọ wípé àfáà tiẹ̀ indahu kùdùsí, òun lọ́mọ jù, òun ló lè ṣe gbogbo nǹkan jù, òun ló lè ṣe tí ó dáa, òun la gbọ́dọ̀ tẹ̀lé. Wọ́n ní tá a bá ṣe bẹ́ẹ̀, Ibn Taymiyyah ó ní wàláhì kò dáa. Gẹ́gẹ́ bí àwọn Ṣíà ṣe tò sẹ́yìn Àlíyù dépò pé wọ́n pe Àlíyù ní Ọlọ́run, tálíyù sì takò wọ́n gbà náà lọ́hùn pé ìhun tẹ́ dá lára ẹ̀ màá sì fojú yín hàn ìmọ̀ nígbà náà. Náà lóòótọ́ a mọ̀ wá mọ̀, ẹ̀rí tá a bá sì ti wá ìmọ̀ lọ́dọ̀ àwọn àfáà wa, tá a kéwú lọ́dọ̀ àwọn àfáà wa, kò sí bẹ́yìn ó ti ṣe kọ́mọ́ kéwú lọ́dọ̀ àfáà. Ọ̀dọ̀ àfáà tó sì ní mánù sí náà ló ti lọ kéwú, tó sì gbà fún wípé àfáà yìí nímọ̀. Gbogbo bàbá tó fẹ́ mú ọmọ lọ lé kéwú yóò rí wípé ọ̀dọ̀ àfáà lágbájá ni mò ń fẹ́ kọ́mọ mi ó kéwú, kò sí èyí tó burú ń bẹ̀. Bẹ́yàn bá sì kéwú lọ́dọ̀ àfáà ó gbọ́dọ̀ gọ̀ sí, èèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé ohun táfà kó sì máa ní ìbọ̀wọ̀ fún àfáà ẹni. Fa idha tabayyana lahul ilm, tọ́lọ́hun bá wá ṣí mímọ̀ fọ́mọ kéwú náà, tó wá rí wípé ohun táfà sọ yìí ó ti takò nǹkan báyìí, èyí tó jẹ́ hakíkọ̀ ń bẹ̀, òun náà ni wọ́n ní kó tẹ̀lé. Ẹ̀rí wọ́n ní kó tẹ̀lé ẹ̀, ẹ̀rí o gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀ ni. Tó bá wá tẹ̀lé tó jẹ́ dáadáa ń bẹ̀, alhamdulillah. A sì gbọ́dọ̀ wojú àwọn ìmáàmù wa, nítorí pé kí ni Ànábì wa Muhammad sallallahu alaihi ju'ila li imam li yutamma bihi. Àwọn àfáà wa, àwọn ìmáàmù wa, wọ́n ní a gbé wọn síwájú kẹ́ lè kọ́ṣe rere lára wọn ni. Àmọ́ tó bá ti wá ń kọ́ṣe rere lára wọn, èyí tó dá ń bẹ̀ ni wọ́n ní kó mú, èyí tí ò dá ń bẹ̀ ya tètè fílẹ̀. Wọ́n wá ní kó mú al-gathu was-samin nínú ihun táfà rẹ̀ kọ́ ẹ. Bó o bá tí rí àléébù nínú ohun táfà kọ́ ẹ, kò sí ohun tó burú. Bó o bá wá padà mọ̀, tọ́lọ́hun ṣí mọ̀ fún ẹ, tó ṣí làákàyè, tó wá rí pé ó kù káàtó ń bí, má yẹ̀yẹ́ àfáà rẹ o, àmọ́ kó o fi hikma àti ọgbọ́n àti òye kó o fi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pé ọ̀rọ̀ tí wọ́n sọ ń bí ó ṣeé ṣe kó ṣe pé àdísù tí mo rí àfáà wa ò rí ń gbà náà, àbí áyà yìí báwọn àfáà wa ṣe gbọ́ sí ọ̀tọ̀, báwọn àti wá kà sí, báwọn sọ̀hábà ṣe wá tú sí báyìí ni. Bẹ́ẹ̀ náà ni kò ṣe àlàyé ẹ̀ fún àwọn èèyàn. Ẹ wá rí ohun tí ń dá wàhálà alẹ́ lásìkò tá a wà yìí tí fi ń dìjà, òun náà ni àwọn ẹlòmíì ti sọ àwọn àfáà wọn dànù bí Ọlọ́run. Àwọn àfáà wa, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ wọ́n ti gbé wọn sí manzilatun nabi, tó ṣe wípé wọn ò gbọ́dọ̀ ṣìṣe, wọn ò sì gbọ́dọ̀ ṣìsọ lọ́dọ̀ tiwọn. Gbogbo ẹni tí ó bá wá tako àfáà wọn lọ́dọ̀ ẹ̀, ó tako Ọlọ́run, ó tako Ànábì wa Muhammad lọ́dọ̀ tiwọn ni.
tí kò sì rí bẹ́ẹ̀ náà ẹ rí ọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá ṣe gbogbo ẹni tó bá gbé àfáà rẹ̀ tó fi ń lọ wé ànábì torí ohun tí ń fa wàhálà ni ẹ ohun tí ń fa ta'assubul mazhabiyyi ni ẹ pé àfáà tòun lọ́mọ jù gbogbo ẹni tá a bá rí bẹ́ẹ̀ ó kọ́ṣẹ́ àwọn Yahudi ó sì kọ́ṣẹ́ àwọn Nasara tí Ọlọ́run sì wá wa ní sọrí ń bẹ̀ ó ní ittakhadhu akhbarahum wa ruhbanahum arbaban min dunillah ẹ̀sìn Ọlọ́run má gbogbo ẹni tí bá ń ṣe báyìí ó rí pé àfáà rẹ̀ sì ṣe ṣẹbẹ́ rí ìmáàmù Malik òun ló kọ́ ìmáàmù Shafi'i ń kéwò tó bá jẹ́ pé òun táwà ń ṣe lónìí òun náà ni ìmáàmù Shafi'i ṣe ni a gbọ́dọ̀ tún rí mọ́síhábì kan tí wọ́n ń pè ní mọ́síhábùl ìmáàmù Shafi'i gbogbo wọn gbọ́dọ̀ dúró lẹ́yìn ìmáàmù Shafi'i ni ìmáàmù Maliki ni bẹ́ẹ̀ náà la gbọ́ wípé ìmáàmù Malik kéwú lọ́dọ̀ Hanbal tòun ti bẹ́ẹ̀ náà a tún rí mọ́síhábì Maliki lọ́tọ̀ kí ló dé tí ọ̀tọ̀ tẹ̀lé ihun táfà rẹ̀ kọ wípé ihun táfà mi kọ́ mi yìí o eré ẹ̀ mo fẹ́ dúró sí nínú ohun tá a tún rí gbọ́ tá a tún rí kà ní wípé al-Imam Ahmad bin Hanbal ọ̀dọ̀ Shafi'i ló gbé kéwú kí ló dé tá a tún wá rí mọ́síhábì mi tí wọ́n ń pè ní mọ́síhábì Imam Ahmad bin Hanbal tí ò dúró lérí mọ́síhábì Shafi'i ara rohun tá à ń ṣàlàyé ẹ̀ òun náà ni àwọn ò ṣe bẹ́ẹ̀ ń gbà náà láfi rí mọ́síhábì Málíkì Ṣàfi'í Hanbali Hànàfí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni ìyẹn ni wípé wọ́n máa ń rí àwọn nǹkan kan tó kù káàtó nínú ọ̀rọ̀ àwọn àfáà wọn làwọn náà mọ́ wá ń ṣàlàyé tiwọn náà lọ́tọ̀ ló fi di pa fi ń rí ní mọ́síhábì oríṣiríṣi náà ẹ wá rí àlàyé tó wá kàn ní wípé irú ohun tá a ṣàlàyé yìí wípé ń fa sábàbí táwọn èèyàn fi ń kranpé sójú ojú kan wípé àníyẹ̀ ànígbà ibi tá a wà náà là á wà a ti ṣàlàyé wípé àfẹ́ ṣiṣẹ́ pọ̀ àfẹ́ dàpọ̀ mára wa àfẹ́ jọ jókòó mo kéwú lọ́dọ̀ lágbájá n tó kọ́ mi ní mọ̀ lò ẹlẹ́ẹ̀kejì ni wípé ohun tọ́lọ́hun sọ ohun tánàbí wa Muhammad sọ àfẹ́ tẹ̀lé ẹ̀ báfa àwa bá ti sọ̀rọ̀ ẹ fi Kùránì lẹ̀ ẹ fi súnà ànábì wa Muhammad lẹ̀ ohun táfà àwa sọ ní eré ẹ̀ náà ló wà bàbá ohun tí àfáà sọ yìí ànábì ò sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ kó gbé bẹ́ẹ̀ báfa àwa ti kọ́ wa nìyẹn ihun tí ń fa ta'assubul mazhabi tá a fi ń takú sérí ojúgbòrò kan ni ẹlẹ́ẹ̀kẹta aṣọ àwọn àfáàwádìí ilahun yu'bad min dunillah sọ wọ́n di ọlọ́run aṣọ wọ́n di ànábì bí wọ́n bá ti sọ alqawlu qawluhum ọ̀rọ̀ táwọn àfáàwá bá sọ ni wọ́n sọ gbogbo ẹni tó bá takò ọ̀tá ọlọ́run ni gbogbo kìíní ní ń fà ókè tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá wà lérí ìlànà bẹ́ẹ̀ kí ni ìdájọ́ tí ń bẹ fẹ́nítọ̀ ọ̀hún nínú ẹ̀sìn Islam èyí tó kù tá a fẹ́ ṣàlàyé nísìnyí àwọn aláni wípé nínú ẹ̀sìn Islam la yajuzu shar'an kò bójúmu nínú ẹ̀sìn Islam wípé kí n takú sórí àgbòrò kan eré ohun tó lè takú sí òun náà lérí súnnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀n ẹyọ kan tí wọ́n pè wá sí òun nìyẹn bàtà nábì ṣe ń lọ ó ṣàlàyé fún wa ó ní taraktu fikum shay'ain mo fi nǹkan méjì ilẹ̀ fún yín ànábì ò sọ wípé mo fi mọ́sàbí Málíkì sílẹ̀ o kò sọ wípé mo fi mọ́sàbí Ṣàfi'í sílẹ̀ o kò sọ wípé mo fi mọ́sàbí Ahmad Hanbal sílẹ̀ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sọ wípé tẹ́ ẹ bá délé ayé ẹ máa jẹ́ Markazi o bẹ́ẹ̀ bá délé ayé ẹ máa jẹ́
àdàbí ẹ bá délé ayé ẹ máa lọ jẹ́ tìjáni kọdìríyà ṣàzìlíyà ṣànùsíyà wàláhì ọlọ́run ọba wa sọ bẹ́ẹ̀ ntánàbí sọ òun ni wípé ohun méjì tí mo fi sílẹ̀ fún yín kitaballah òun náà ni tírà ọlọ́run àti súnnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sì sọ fún wa nínú Kùránì wípé in tanaza'tum fi shay' kò lè ṣe kí ìyapa ẹnu má wáyé láàrin yín nígbàtá bá kúrò láyé nígbàtá ànábì bá kúrò láyé lópin ìgbà tí ìyapa ẹnu ti ń wá lásìkò tánàbí wá láyé gbàtá ànábì ò sí ó gbọ́dọ̀ wáyé àgàgà jùlọ lásìkò wa tá a wà yìí ọlọ́run ti mọ ohun tí ó ṣẹ̀ ló fi sọ fún wa wípé tí ìyapa ẹnu náà bá wáyé ọ̀nà àbáyọ rèé o farudúhù ilallahi wa rasulihi ọ̀rọ̀ tá ń fà yìí kí lọ́lọ́run sọ sí ń pẹ́ ẹ lọ wo inú àlùkùránì ẹ̀yàn ẹgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ bẹ́ẹ̀ bá rọ́nà àbáyọ ń bẹ́ẹ̀ ọlọ́run lọ́nà kejì ń bẹ fún yín o òun náà ní kẹ́ lọ gbọ́ ohun tánàbí sọ ń pa ẹ̀ bẹ́ẹ̀ bá wá rí ń bẹ̀ àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ ànábì direct tí ń já wọn sọ̀hábà kí ni wọ́n sọ sí ǹjẹ́ wọ́n ṣe nǹkan náà kó tó di wípé á dé díẹ̀ èèwọ̀ tó wá takú ọ̀rọ̀ lọ́lọ́run sọ yìí ọ̀rọ̀ lànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí ẹni tó wá takú pé ibi tí mo fẹ́ gbé náà nìyẹn kí ni ìtọ́ka tiẹ̀ bó ló ti rí mú ta ló sọ fún bó ló ti gbọ́ bó o bá ṣe bẹ́ẹ̀ ó takú ọ̀rọ̀ ọlọ́run ó sì takú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà ẹ wá rí ọ̀rọ̀ yìí àwọn tá a sọ wípé à ń tẹ̀lé yìí àwọn mọ́sàbí mẹ́rẹ̀ẹ̀rin kọ́dà àwọn àlùfáà wa lásìkò tá a wà yìí kí wọ́n tó lọ wọn ò sọ kalẹ̀ fún wa wípé ohun tá a bá ti sọ náà lọ́rọ̀ o èmi ò gbọ́ rí páfá kan sọ àsọlẹ̀ bẹ́ẹ̀ kalẹ̀ fún àwọn ọmọ kéwú ẹ̀ yàtọ̀ sí àsìkò àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tá a fẹ́ ka ọ̀rọ̀ wọn nísìn a gbọ́ rí wípé ọ̀kan nínú àwọn àfáà wa Sheikh Adam Al-Alori Sheikh bàbá wa Kamal Al-Adabi àwọn Sheikh Shitu Thani àwọn Sheikh Muhiddin Yusuf Láìjẹ̀dò àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ààrẹ nìkan nù wọn bí wọ́n ti nímọ̀ tó kí wọ́n sọ kalẹ̀ pé bá a bá ti lọ orí ọ̀nà tẹ́ wà ihun tá a bá sọ fún yín òun ni kẹ́ tẹ̀lé ọ̀kan nù wọn ò sọ bẹ́ẹ̀ ẹ máa wá ìmọ̀ ni àwọn bàbá yìí sọ wọ́n sì gbìyànjú ká lè wá ìmọ̀ kí mọ̀ náà fi pọ̀ tán làwọn á fi tiwa jọ ká wá padà sọ́dọ̀ àwọn mọ́sàbí tí ń dá wàhálà lẹ̀ gan mọ́sàb Abu Hanifa bàbá gan alára ó sọ fún wa wípé gbogbo ohun tóun bá ṣe tó bá ti ń tako ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ tẹ̀lé tòun o ó ní gbogbo ohun tó bá ti wá lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ní kẹ́ tẹ̀lé tó bá ti yapa sọ́rọ̀ tòun ẹ fọ̀rọ̀ mílẹ̀ ọ̀rọ̀ ànábì wa Muhammad ní kẹ́ mú ẹ wá rí ìmáàmù Malik èyí tá a fẹ́ para wa ń díẹ̀ nígbà míì ẹgbọ́n ohun tóun náà sọ ó ní ma min ahadin illa wa yukhadh min qawlihi wa yurad ẹnìkan ò wáyé kó sọ̀rọ̀ kan kó jẹ́ pọ́rọ̀ tó sọ òun ló dá 100% yóò sọ yóò dá yóò sì sọ yóò kù bẹ́ẹ̀ náà ni ìmáàmù Shafi'i sọ bẹ́ẹ̀ náà ni ìmáàmù Hanbal ìmáàmù Ahmad bin al-Hanbal bó ṣe sọ ní kọ́dà òun tó wá parí ẹ̀ ó ní ẹ má tẹ̀lé mi o ohun tí ń bá sọ bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ní kẹ́ tẹ̀lé mi o
ẹ sì má tẹ̀lé àfáà kan, ẹ má tẹ̀lé Malik, ẹ má tẹ̀lé Hanbal, ẹ má tẹ̀lé Shafi'i. Khudhu min haythu akhadhu, ibi táwọn náà ti mú ibẹ̀ ní kẹ́yìn náà padà sí. Ibi ó ní wọ́n ti mú òun náà ní nínú alukurani àti nínú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tó ìwọ̀n báyìí tá a sọ yìí ọ̀rọ̀ pọ̀ àmọ́ díẹ̀ náà là á sọ. A sì mọ̀ pẹ́yìn tẹ́ ń gbọ́ wa ọmọlúàbí ni yín. Bá a bá sì sọ àìbọ̀ ọ̀rọ̀ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ńkọ́ yóò dòdìdì. Mo rò pé ẹ gbọ́ wa yé ju ohun tí a fẹ́ sọ lọ. Ọlọ́run gbogbo èyí tá a sọ yìí já bá lérè níwájú Ọlọ́run níjọ́ ògbéde àlìkìyámọ̀. Ọlọ́run jẹ́ ó sì wúlò fún gbogbo wa náà, àtẹ̀yin tẹ́ ń gbọ́ àtàwa náà tá à ń sọ. Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní. Hadha wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. والحمد لله رب العالمين. الله